Salamu alaikum, ojú tó ń wò wá. Bẹ́ẹ̀ ni orúkọ tèmi ni Alfa Ayonitiwa. Orúkọ tèmi ni Alfa Ayonitiwa. Bẹ́ẹ̀ ni a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn èèyàn tó ti so ògo nù. Tí wọ́n dẹ̀ kọbi ara sí, àwọn míì dẹ̀ kọbi ara sí, ó ti bọ́ mọ́ wọn lọ́wọ́. Ògo mi wà, ológo lọmọ mi, ṣùgbọ́n ogun ìdílé ó ti ba ògo ẹ̀ jẹ́. Pé bàbá ẹlòmíì ó lè jẹ́ oníyàwó méjì ni. Ó dẹ̀ ti ṣàlàyé wá ara wọn níbi tó ti bóyá èèyàn tó bá wọn máa ń bọrí àbó èèyàn tó ń bá wọn máa ń wakọ̀ ṣẹ̀jáyé gbogbo kó ti wá ṣàlàyé fún èèyàn kan bá ọmọ tẹ́lẹ̀ yìí o, ìlú òyìnbó lélẹ̀ yìí lọ o, gbogbo yẹn nìyálé àbíyàwó àti dìmú. Eré tó wọn máa sá kò ní ṣe rógo lò, ó máa ṣe bògo yẹn jẹ́ ogun ìdílé, ó ń bògo ẹlòmíì jẹ́. Ẹlòmíì títí ẹ̀ ibi ìbálòpọ̀ ni ìràwé òkúgbá kó máa kóbìnrin, ṣùgbọ́n òun fúnra rẹ̀ kò lámójú kúrò nípa olóbìnrin dé tó ṣe ń fẹ́ pupa ló ń fẹ́ funfun. Tó dẹ̀ ìràwé ẹlòmíì náà dẹ̀ tún gbà kó máa gbà nǹkan lọ́wọ́ obìnrin fi máa kó mọ́ kó máa fi dàpọ̀ mọ́ kan títí ẹ̀, ṣùgbọ́n kò lámójú kúrò. Ìkan ní nǹkan ló máa gbogbo kan tó bá dẹ̀ ń kójọ òfò náà lásán lórí asán náà ni kò ní rójútó ayé rẹ̀. Lórí jẹ́ ní pé èèyàn máa ń ṣàwárí ògo ni fúnra rẹ̀. Ìràwé ẹlòmíì ò gbà pé kókó ìyàwó méjì sílé, ṣùgbọ́n méjì náà ló ń kó tó máa pé èèyàn kan kókó máa àfarawé àti kí ló máa ṣe kiri ilẹ̀ tó dẹ̀ mú kó dẹ̀ ń dá ìrìnàjò ẹ̀rú. Lórí jẹ́ ní pé èèyàn máa ń ṣàwárí ògo ni o. Èèyàn ọmọ tó bá ọmọ ológo wà á ṣàwárí ògo ẹni. Ẹlòmíì wà ibi iṣẹ́ ló ti fẹnu kọ gbogbo nǹkan ẹ̀dẹ́bẹ̀ sí ń dojú kó rẹ̀ pọ̀ gbogbo nǹkan tí mo yẹ ti ń fetí gbọ́ pé lógo ni mí. Nígbà wo lóyún kíní ìdẹ̀ fẹ́ wá yá, nígbà wo ló fẹ́ jẹ́ ìmọ̀ kí màá travel. Báwo ni kíní wa mo ti ń pé 40 years ìlú iná mo dẹ̀ ṣì wà náà, báwo ló fẹ́ jẹ́. Wà á ṣàwárí ògo ẹni o. Ó lè jẹ́ kan bí àwọn kan bí èèwọ̀ ló ń jẹ. Ìràwé ẹlòmíì ò gbà kó máa dé kan pupa sórí àbí kó máa wọ̀ kan pupa. Ó jẹ́ pé ìkan ẹ̀gan ni àwọn èèyàn fi wá ń ṣe gift fún, ó ń wọ̀ sọ́rùn tínú ẹ̀ ń dùn pé kíní ni. Ìràwé ẹlòmíì ò dẹ̀ gbà ní ìràwé ó ṣàpọ̀ lóríṣiríṣi tó ìkan tó a máa bá ṣàwárí ògo ẹ̀ gẹ́gẹ́ bí ní pé èèyàn ológo ló lógun. Èèyàn eré tó wọn máa sá náà ni pé báwo ni òun ṣe fẹ́ rógo yìí lò. Èèyàn tó bá dẹ̀ ti lógo òun ó lógun gan o. Ogun ìdílé wà ńbẹ̀, tọ̀rẹ́ wà ńbẹ̀, tẹnuṣẹ́ wà ńbẹ̀, talábàágbépọ̀ tàdúgbò náà wà ńbẹ̀ tí òun ló máa ṣàwárí ara ẹ̀ ní o. Ọlọ́run á gbàdúrà wa. Fún àǹfààní mo fẹ́ ju iṣẹ́ yìí kalẹ̀ fún gbogbo wa tí gbogbo wa náà bá lè jàǹfààní ẹ̀. Bẹ́ẹ̀ ni ìwọ tó bá lè ṣe ìgbìyànjú ẹ̀ wà á rí bẹ́ẹ̀ wà á dẹ̀ bá bẹ́ẹ̀ Ọlọ́run á dẹ̀ fàlùbáríkà sí i. Jẹ́ nìyẹn. Tàgìrì ló wà lọ́wọ́ mi yìí. Tàgìrì yìí ẹ máa pa nípa sá, ẹ máa ra gbogbo inú ẹ̀. Ẹ bá ti ra gbogbo inú tàgìrì tán, ewé àbámọ̀dá yìí ẹ máa mú ẹ fi tẹ́ inú tàgìrì yìí. Ẹ bá ti fi tẹ́ inú tàgìrì yìí tán, ẹ wá mú ẹyin àgíríkì kan ẹ máa gbélé lórí. Ẹ máa tún wá mú ewé àbámọ̀dá yìí ẹ máa tún wá gbélé lórí. Ẹ máa mú ọmọdé rí tàgìrì tẹ́ ti ra tòkè yẹn ẹ máa fi bò ẹ máa wá sè. Tàyẹ̀ ẹ ní fomi sí o. Tàgìrì yìí ló máa ṣe jiná. Tó bá ti ṣe jiná tán ẹ mú kẹ yọ kúrò nínú bẹ̀ kẹ bó ẹyin yẹn kẹ ṣàdúrà sí gbogbo nǹkan kí nǹkan tẹ bá ti fẹ́ kó rí. Ọlọ́run á dẹ̀ jẹ́ kó bọ́ sí ọ̀run. Àdúrà wa gbà o. Fáfàní àdírẹ́sì tèmi ni tẹ bá ti dé Gbẹ̀rígbẹ̀ àbí wọ́n tó ń bọ̀ láti Ìkòròdú wọ mọ́tò tó ń lọ sí Gbẹ̀rígbẹ̀. Tó bá ti wọ mọ́tò tó ń lọ sí Gbẹ̀rígbẹ̀ gbé ọ̀kadà kò sọ nípò ń lọ sí Àgùrà. Tó bá ti dé Àgùrà sọ pé abúlé Aláró gan ló ti máa bọ́lẹ̀ wà á ti rí bánà wa nígbà tó pè sórí nọ́mbà mi WhatsApp nọ́mbà mi náà ni 081 29 69 6913 081 29 69 6913. Ayọ̀ ní ti gbogbo wa o. Owó tún rédíò owó ti wà àti pé owó tún ti fẹ́ ẹ̀fẹ̀ lọ́sàmọ́ náà sùn yẹ ká jáde lọ owó tún ẹ̀fẹ̀ God bless you.